Ṣẹ́rí lórí social media, ṣé mo pé mo máa ń pe èdè kan. Mo ní tó bá lórí ẹ̀, they will use it for you. Tó bá lórí ẹ̀ lórí social media, they will use it for you. Things are not the way it seems. And tẹ́mi bá lè figure out, it's good tẹ́yin náà bá figure out. Mo gbọ́ kan náà àwọn amẹ̀bọ senior student nsìn. Ṣẹ́rí wọ́n ní abẹ́ni lórí kò ní fẹ́ kọ́ mú dà kọjá lórí orí òun. Ẹ jáde, ẹ sọ pé Alábìkẹ́ ló ti ń bú amẹ̀bọ tipẹ́tipẹ́. Wípé Dorcas rí ní gbogbo ìgbà tó ń bú amẹ̀bọ tipẹ́tipẹ́. Dorcas ò sọ̀rọ̀ pé amẹ̀bọ ti dúró fún Dorcas rí nígbà ìṣòro. But Dorcas ò lè control Alábìkẹ́ kó má bú amẹ̀bọ mọ́. I have never seen any group on this social media that is so manipulative like you people. Ṣé wá rí problem tẹ́ ní pé ẹ ti gbàgbé pé we are all on this social media. Supporting Dorcas aside, ẹ jẹ́ abára wa sọ̀rọ̀ to be Ìnùbí. Ọ̀rọ̀ yẹn gan lásán gan, does it make sense to you? Or you just want to talk? Or you want to paint yourself the victim? Ó ní amẹ̀bọ ti dúró fún Dorcas nígbà ìṣòro rí. Then fast forward to amẹ̀bọ tó sọ pé òun máa rán Dorcas wọ coma. How is the two relatable? Ó ti dúró fún yàn gbà ìṣòro rí. Ìwọ ló tún sọ pé o máa rán ẹni yẹn wọ coma. Ó fẹ́ pa ẹni yẹn nìyẹn. Ó dúró fẹ́ ẹni yẹn gbà ìṣòro. Kí ló ń pè ní ìṣòro? Ọlọ́run má jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sọmọbìnrin yìí o. Ìwọ ló wá ń pètò ikú sí ẹni yẹn. Jẹ́ bá kó yẹn sẹ́gbẹ̀ẹ́. Nǹkan tó bá ṣe, ní ìdá ti parọ́ fúnra wa lórí social media yìí mọ́. Nǹkan tó bá ṣe, a máa sọ. So that you will not think as if ẹni pé they are coming for you. Sórí gbogbo nǹkan tẹ́ ṣe sí Dorcas láti February, èrè ẹ̀ṣẹ̀ yín lẹ́ ń gbà yìí o. Now, ó wá ń dùn yín pé the table turn around against you. Ẹ ń gba èrè ẹ̀ṣẹ̀ yín ni. Jẹ́ ń bẹ́ẹ̀ fi yẹn pamọ́. Ó dúró fún yàn, ìwọ ló dẹ̀ tún fẹ́ pa ẹni yẹn. Ẹ bá wa fi yẹn pamọ́. Number 2, ó ló ti pẹ́ tí Alábìkẹ́ ti ń come for amẹ̀bọ. When? Ọjọ́ tí Alábìkẹ́, people don't really know Alábìkẹ́. Ọ̀tí ìgbà tí Alábìkẹ́ gbé ara ẹ̀ tó sọ pé I follow my mind tó lọ sọ́dọ̀ Lizzy. Ta ló kọ́kọ́ drag Alábìkẹ́ lórí social media? It was amẹ̀bọ náà. Tán crop sewing machine. Tán gbé orí Alábìkẹ́ sí sewing machine. Ẹ̀yin tẹ́ bá rántí fọ́tò yẹn. Àwọn amẹ̀bọ ló kọ́kọ́ drag Alábìkẹ́. Even way before anybody know Alábìkẹ́. Ọ̀dọ̀ àwọn amẹ̀bọ láti rí show yẹn. Tán bẹ̀rẹ̀ sí drag ọmọ yẹn torí pé ó lọ sí ọ̀dọ̀ Lizzy tó lọ bẹ̀bẹ̀ torí page ẹ̀. Ẹ̀yin lẹ kọ́kọ́ drag ẹ̀. Ṣé rí problem tó wà ńbẹ̀ nìyẹn. Wọ́n ní èèyàn tó ṣú máa gbàgbé ṣùgbọ́n àwọn tó kó ò ní gbàgbé láíláí. Ṣé rí ìtàn yín ò ní parẹ́ láíláí. Ibi tẹ́ ẹ ti ṣe kò ní parẹ́. Nísìnyí tẹ́ wá fẹ́ máa ṣe bí ìtòótọ́. It's now hard and you're now feeling like people don't want to trust you. We cannot trust you because you've played right into our hands. Ìgbà tí Alábìkẹ́ tó lọ sọ́dọ̀ Lizzy, tán bring page ẹ̀ down, tó fẹ́ lọ gba page ẹ̀ lọ́wọ́ Lizzy. Most speakers does not know Alábìkẹ́. Ọ̀dọ̀ ẹ náà ti mọ Alábìkẹ́ because you drag Alábìkẹ́. Kò mà sí show tẹ́ ẹ ṣe fọmọ yẹn. Ìgbà tọ́mọ yẹn dé látọ̀dọ̀ Lizzy, ẹ̀yin lẹ parọ́ pé machine tí Lizzy gbé fún old machine. Ẹ tún parọ́ ìmíì mo ti gbàgbé. But mo rántí rọ́ machine pé tí Lizzy gbé fún yẹn tẹ́ sọ pé old machine àlòkù ni. Tọ́mọ yẹn jáde pé machine tuntun ni Lizzy rà fún òun. Ẹ má parọ́ mọ́ ọmọbìnrin yìí o. Ó ti gbé machine fún òun o. Tuntun dẹ̀ ni o. Kì í ṣàlòkù o. Òun ló ń dáná pálí o. Wípé ẹ fọ ọmọbìnrin ilé ẹ má drag òun. Kẹ́ tún drag Lizzy. In fact, tó tún gbèjà Lizzy ń gbà yẹn pé gbogbo nǹkan gan tí Lizzy tó wípé ẹ̀yin lẹ sọ Lizzy di nǹkan tó dà lọ́jọ́ tèmi. Mo rántí pé Alábìkẹ́ ṣe show yẹn gbà yẹn. Wípé ẹ̀yin lẹ ń drag ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. You drag her, she drag you back. Ibẹ̀ yẹn ló ti ń lálábìkẹ́ sínú. Because you are a person. Ìwọ àti mọ̀mọ́ náà kò sí yàtọ̀.
ẹ fẹ́ jà gàba lé gbogbo èèyàn lórí social media. You want to talk, you don't want anybody to talk. When Alabike went to Lizzy, people did not know Alabike on social media on fracas until you people brought her. Ẹ̀yin lẹ kọ́kọ́ gbé wá tẹ̀ ń drag ẹ̀. You insulted her, you ridiculed her, you bullied her, and she replied you. Àwa mọ̀ lẹ́yìn pé ìwọ àti Alábìkẹ́ ó lọ bá Alábìkẹ́ pé kó wá di speaker ẹ̀, ọmọ yẹn refuse. Àṣẹ ń gbọ́ gbogbo yẹn later ni. Ó fẹ́ kó wá sínú tíìmù ẹ̀ kó wá di speaker ẹ̀. Ṣé o mọ̀ pé gbogbo ìgbà yẹn Dorcas ò máa tí mọ̀ Alábìkẹ́? Ohun ti gbà lẹ́yìn ìgbà tí Alábìkẹ́ kúrò lọ́dọ̀ Lizzy, Dorcas ò máa tí mọ̀ Alábìkẹ́. Tẹ́ ẹ ti bójú ara yín jẹ́, Dorcas ò máa tí interfere. Gbogbo wa gan lórí àṣẹ mọ̀ Alábìkẹ́ díẹ̀ torí ìwà àti ẹjọ́ ń búra yín ẹjọ́ ṣe back and forth. Láṣẹ wa mọ̀ Alábìkẹ́ díẹ̀. Dorcas ò máa tí mọ̀ Alábìkẹ́. Later ìgbà tí Priscilla fẹ́ ṣe wedding tí Alábìkẹ́ prosi Priscilla, tí Lizzy wá ń fi ọlọ́pàá lé kiri. Lẹ́yìn ìgbà tó wọ́n arrest ẹ̀ mà ní Dorcas máa mọ̀ Alábìkẹ́. So ẹ ti jàjà yín, ìwà àti Alábìkẹ́ ti jàjà tẹ́lẹ̀. Láti ìgbà tó ti lọ gba machine lọ́wọ́ Lizzy kì í ṣe torí Dorcas. So why will Dorcas interfere ní nǹkan tó jẹ́ pé kò mọ̀ bẹ̀rẹ̀ ẹ̀? Ẹ dẹ̀ wọ́n sọ pé Dorcas ń wo Alábìkẹ́ tó ń bu ní, ṣẹ́yìn ò bu ni? Báwo lẹ ṣe máa ní victim, ẹ máa ṣe bí victim? Ẹ ń kó bọ́ ọmọ yẹn, and you expect her to keep short, kò possible now. In fact, gan bẹ́ẹ̀ tún ṣe sọ pé Alábìkẹ́ ó ṣe kinní kan, ṣebí Dorcas ló ń tèèmọ̀ ẹ̀, ọmọ yẹn ò gbádùn kò sójú èèyàn tí ò lè wò. Ìgbà tí Alábìkẹ́ dé tí Dorcas gba Alábìkẹ́ tó help ẹ̀, inú ọmọ yẹn dùn, ó ṣe appreciation. Àwọn èèyàn lórí social media ló jáde pé Dorcas fẹ́ lo Alábìkẹ́ ni ó fẹ́ fi ṣe fracas nítorí ẹnu ẹ̀ mú. Kí ni Dorcas ṣe? Ó fi 1 million empower ọmọ yẹn, kò fẹ́ kó ṣe fracas. Ọmọ yẹn dẹ̀ ṣí shop, ó dẹ̀ ń tajà ẹ̀. Still náà kò tẹ́yín lọ́rùn, ẹ tún drag ẹ̀. She was not doing fracas, she was selling her kini and she was making her small content. Mo skip bìkan, mo gbàgbé bìkan. Ṣé o mọ̀ pé lẹ́yìn ìgbà tí Dorcas ti mọ Alábìkẹ́ came out to render apology to you. Ẹ ní sọ bẹ́yẹn mọ́rọ̀. Ó bẹ̀yìn o. Ó apologize. Amẹ̀bọ̀ ẹ má bínú. Kíní kan ṣe kíní kan. She apologized. Ṣé mọ̀ pé ẹ yọ gbogbo bẹ̀yẹn kúrò lọ́rọ̀? Wípé ọmọ yẹn ti bẹ̀yìn rí pé okay, a ti bára wa jà tẹ́lẹ̀, but nísìnyí tá ti wà ní the same thing tí peace lane ti wà, ẹ má bínú. Ṣé mọ̀ pé ẹ sọ bẹ̀yẹn mọ́rọ̀? Torí sometimes ẹ máa ń ṣe bẹ́ẹ̀ níbo orí yín gbálẹ̀ nínú amẹ̀bọ̀ yẹn. After that, ọmọ yẹn ṣí ṣọ́ọ̀bù ń tajà ẹ̀. Kò ṣe ṣó, kò bá yín jà. Ọjọ́ tí mọ̀mọ́ máa kọ́kọ́ bá Dorcas jà báyìí, ìwọ ló máa gbé student ẹ̀ tó sọ pé nǹkan tálùdò ń ṣe sí Dorcas lọ́dọ̀ mọ̀mọ́ pé Alábìkẹ́ máa ṣe jù bẹ́ẹ̀ lọ. I listened with my ear. It was on your page, amẹ̀bọ̀. Wípé Dorcas has not seen anything. Wípé nǹkan tí àlùjọ ń ṣe fún Dorcas lọ́dọ̀ mọ̀mọ́ pé Alábìkẹ́ máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Alábìkẹ́ dẹ̀ wà location at that time. How do you want somebody like that to ever respect you again? Ibi téèyàn ti ń ráàánú gbà, ẹ dẹ̀ fẹ́ dínà ẹ̀. Lẹ́yìn tọ́mọ ẹ ti bẹ̀yìn tó ti apologize sí yín. Tí ń ṣe pé ó bu yín, tàbá sọ pé ó tún padà wá bú wa ni. Ẹ sì ti ń robi sí. Kí lẹ fẹ́ gbà lẹ́yìn Alábìkẹ́? Ṣé bó rí social media yìí láwà? Ọmọ yẹn ò sọ anything sí màmá. Ṣé ọmọ yẹn máa mọ̀ pé màmá fẹ́ bá Dorcas jà tẹ́lẹ̀ ni? Ni màmá sọ pé jẹ́ kó máa bọ̀ bẹ́yẹn. Ẹ̀yẹn fi ilẹ̀ jẹ́ kó máa bọ̀. Òun máa bá ayé ẹ̀jẹ̀ nínú Nollywood, kò ní ríṣẹ́ kankan ṣe nínú Nollywood. Nísìnyẹn wá sọ pé kán má dárúkọ Alábìkẹ́ mọ́ torí pé wọ́n fẹ́ fi trend, ó máa fi wọ́n trend ni, wọ́n máa fún ní publicity ni. But this girl was literally sitting by herself. She did not come for you, did not bá yín jà. Location ló wà, kò ṣe anything. Nísìnyí tó wá ń kobo yín, you cannot handle what you created. You created a monster. Now you cannot handle it. Ẹni kọ́ máa fà Alábìkẹ́ ní publicity
wípé ẹni tó bá fún publicity wo tó ti ní tẹ́lẹ̀. Ìyá yín wà nínú fíìmù ni, ó ti di celebrity, ó ti wà famous lórí social media. So publicity wo lẹ ṣe fẹ́ fún? Ẹ jẹ́ a lọ síbi tí wò wà. Alábìkẹ́ gbé wo jáde. Ó gbá fọ́ṣẹ jáde. Bẹ́ẹ̀ ni nǹkan tá bá wí fọ́gbọ́n lọ́gbọ́n gbọ́, nǹkan tá bá wí fọ́gbà lọ́gbà ń gbá. Nǹkan tó bá ti lè jẹ́ kí ìyá yín múgi àṣẹ kó máa jẹ́ lórí èèyàn, nǹkan tó bá lè tójú bọ̀ ni kó tójú bọ̀. Nísìnyí ó ti yé everybody understand now wípé wọn ò bá ọmọdé ìṣeré, wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́. As at ìjẹta àbí ìjẹrin, ìyá yín ló ń post fídíò Alábìkẹ́, ó ń tag Queen Mother pé kí Queen Mother ṣì remove Alábìkẹ́ ni. Ọmọ yẹn ti understand ní sí pé kí n ṣe ṣeré mọ́. Unprovoked lọmọdé ìdẹ́wà. Nísìnyí tọmọ yẹn gbá fọ́ṣẹ jáde. Nǹkan tó bá lè pè ní kó pè, ojú ogun là ń pè. Ó ṣẹ̀yàn, ó bá tèèyàn mọ́ tiẹ̀, ó rò pé káyé èèyàn má dà. Àwọn kan dẹ̀ jókòó pé àwọn fẹ́ bà tiẹ̀ jẹ́ still ni. Ẹ wá sọ pé kò ní gbá fọ́ṣẹ jáde. If you reach your turn, dull it. Ojoojúmọ́ ni mọ̀mọ́ ṣàfẹ́ bà tọmọ yẹn jẹ́ láì ṣe nǹkan kan. You want to achieve that. Lọ́mọ yẹn tí ò ṣe nǹkan kan fún yín. Àtàtijọ́ tí mọ̀mọ́ kọ́kọ́ bínú gan tó sọ pé ẹ̀yin fẹ́ Alábìkẹ́ sílẹ̀ ṣe wọ́n sọ pé ó ń bú mi ni. Wọ́n sọ pé see how dumb mọ̀mọ́ sound. Ọmọ yẹn tún jáde ó tún ṣapology. Màmá kí lèmi àti yín fẹ́ máa dàpọ̀? Àmẹ̀bọ ni mo sọ̀rọ̀ sí. Bọ̀ ìwọ kọ́ ló lọ manipulate ìyá wọn torí pé ẹ̀yin lẹ̀ ń finger orí mọ̀mọ́. Bọ̀ ẹ mọ̀ pé kò lọ ọpọlọ. Wípé ẹni tí tẹ bá ti gbé fún bó ṣe máa gbà nìyẹn. Kò kí ń cross check, kò mọ̀ bí òótọ́ ni. Torí ọjọ́ yẹn ó wà lórí live yẹn tó ń sọ pé Alábìkẹ́ ò lè bú ẹ, mọ̀mọ́ ló ń bá sọ̀rọ̀. You were the one telling mọ̀mọ́ pé mọ̀mọ́ ló ń bá sọ̀rọ̀ torí o mọ̀ pé mọ̀mọ́ ò lọ́pọlọ. You want mọ̀mọ́ to fight Alábìkẹ́ and she took the bait. Because mọ̀mọ́ cannot think. She cannot use her brain for anything. Now ìwọ ló wá ń jáde tó wá káwọn student ẹ kọ́ fa Alábìkẹ́ lẹ̀ kíní kan ṣe. Ẹ̀yin kọ́ lè sọ pé ẹ máa bá tiẹ̀ jẹ́ ni. Ẹni yára lògùn gbé lọ̀rọ̀ yìí náà. Ọmọ yẹn ti yíjú padà sí yín, ẹ ti sún ọmọ yẹn kan ògiri, ó ti yíjú padà sí yín, nǹkan tó bá lè gbé ni kó gbé. Tó bá jẹ́ pé ó máa gbé ẹbọ torí yín ni kó gbé. Bẹ́ẹ̀ ni. Ojúbọ̀rọ̀ kan léèyàn fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ọmọ tó jẹ́ pé jẹ́jẹ́ tiẹ̀ ló wá tiẹ̀ ló ń ṣe, kò bá yín ṣe anything, kò bá ti yín jẹ́, kò rò pé kí ti yín má dà. All of a sudden ẹ dìde ogun, ẹ dìde ọ̀tẹ̀ sí. So kó wá máa bẹ̀bẹ̀ lẹ́fẹ́. Because Alábìkẹ́ is not begging now. Ẹ wá sọ pé kó fi ilẹ̀, kó má fún ní publicity. Bring it on, kò ní yẹ yín tẹ́ bá fi ilẹ̀. Bring it on. Kú ló máa pa gbogbo yín dànù tẹ́ bá fi ilẹ̀. Ẹni kó fa Alábìkẹ́ lẹ̀, kó má fún ní publicity. Publicity wo? Was she begging for publicity? Was she not minding her business? You people came, you want to use her. Ẹ fẹ́ fi count score. Ẹ fẹ́ fi odidi ọmọ èèyàn kan. Mọ̀mọ́ ìkà lọ́mọ ejò. Ẹ fẹ́ fi gbá table tennis. Ẹ fẹ́ fi ilé ayé ọmọ yẹn tó ṣe ń build. Ẹ fẹ́ fi gbá table tennis. Ọmọ wa gbá fọ́ṣẹ jáde. Mọ̀mọ́ ẹ ní ṣerú ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ pé mo sọ? Mo ní ọmọ yẹn. Mo ní nǹkan tó kárí. Mo ní ẹ bá ti mọ̀ kẹ́ má ṣe. Mo ní ẹ máa kábàámọ̀ ni. Mo sọ now 2 months ago. Ẹ kọ̀ǹkọ̀ ọ̀nà. Mo ní orí ẹ̀ le. Mo ní kí n ṣọmọ lásán. Mo ní ẹ fi sílẹ̀. Nísìnyí wọ́n á sọ fún yín pé ẹ má fún ní publicity, ẹ má dá lóhùn mọ́. Ṣé bẹ́yìn lẹ kọ́kọ́ drag ẹ̀? Ẹ ti súyàn kan ògiri, ẹ fẹ́ bà tiẹ̀ jẹ́. Ó wá yíjú padà sí yín. Ẹ wá ń play victim, ṣé ṣí èrè ni? Are you mad? Nísìnyí àwọn ọmọ mẹ́bọ tí wọ́n ń dùn gbogbo ìgbà yẹn wọ́n sọ pé kinní kan wọ́n ní ká lọ ṣe kinní kan. Nísìnyí báyìí ẹ wá ń fi ẹ̀lẹ́ wá fi ń sọ̀rọ̀ torí pé ẹ ti rí pé ayé yín ti bàjẹ́. Bẹ́ẹ̀ ni. Kó má bà tèèyàn jẹ́. Má dẹ̀ jẹ́ kán bà tiẹ̀ jẹ́. Má bà tèèyàn jẹ́. Má dẹ̀ jẹ́ kán má gbà fún wọn kó bà tiẹ̀ jẹ́. Because ó bá jẹ́ pé ìkà yín ẹ ti wà successful, ibi tẹ́ ẹ ti rí pé ẹ ti fail ní ìgbà tẹ́ ẹ ti lọ involve Queen Mother pé kó lé Alábìkẹ́ kúrò location. Tó bá jẹ́ pé Queen Mother gbà fún yín ni, ṣé ẹ máa sọ pé kán ignore ẹ̀ lọ́jọ́ tèmi? Ẹ máa gallivant ní pé
àwa la tó bẹ́ẹ̀, àwa la mú wálẹ̀, wọ́n kọ péré ni mo pe Queen Mother. Ìwọ olórí burúkú àmẹ̀bọ̀, ṣó ò gbé chat Queen Mother jáde? Ṣó ò threaten Alábìkẹ́ lórí social media pé ṣó ti rí ń sìn, mo ti pè wọ́n ti pè ẹ́, ṣé wọn náà ò rí call tó gbà ni? Kò ní yẹ gbogbo yín lẹ́yọ̀, ẹ̀ ní ṣà nǹkan tó dáa jẹ. You went ahead. Tó bá bu yín ẹ̀ ṣe bú ti yín padà lórí social media, ẹ̀yin lẹ́dẹ̀ kọ́kọ́ bu, ó dẹ̀ dá padà fún yín. Wàrà yín ò lè gbà. You took it a step outside. Ṣé Alábìkẹ́ bá yín jà tó take a step outside ni? Even bó ṣe ń lọ sọ́dọ̀ Queen Mother, ṣó débẹ̀ kó lọ máa sọ̀rọ̀ ẹni? Queen Mother doesn't condone nonsense. Nǹkan tó pè fún lọmọ yẹn lọ ṣe. Ẹjọ́ ní issue lórí social media. You took it out of social media. Ẹ fẹ́ lọ fi bàtà ọmọ yẹn jẹ́. Ọmọ yẹn dẹ̀ yí gújú padà sí yín. Nísìnyí wọ́n play victim, kò ní yẹ yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Orí yín burú. Alábìkẹ́, anything tó bá lè pè, ojú ogun ló wà yìí. Má bà tèèyàn jẹ́, má dẹ̀ gbà fún wọn kán bà tiẹ̀ jẹ́. Nǹkan tó bá ti lè dífá fún kí màmá kó máa jẹgi àṣẹ kó máa fi ṣépè. Alábìkẹ́ lè gbé anything, kó gbé èwo, kó gbá fọ̀ṣẹ, anything tó bá lè pè ní kó pè. Nígbà tẹ́ ti rí pé ọmọ ngan ò dúró lásán, ẹ wá soft. Ẹ wá sọra yín di victim. Ẹ̀yin ò jẹ́gi àṣẹ ni. Ẹ̀yin ò fi gi àṣẹ ṣépè fọmọ yẹn. Mọ́mọ́, ẹ fi gbogbo nǹkan tó ń dùn mọ́ yín nínú ẹ fi búra pé ẹ ṣe nǹkan sálábìkẹ́ lẹ́yìn. Ọmọ yẹn gbé jáde live. Ní gbogbo gi àṣẹ tó ń jẹ, ó ní fake ni. Ní àfọ̀ṣẹ original ló wà níbí. Á bẹ́ pè fún yín, á bẹ́ pè fún Tina. Ojú lásán kọ́ lèèyàn fi ń gbélé ayé. Ẹ̀yin ìka ọ̀bàyé jẹ́ yìí, kẹ́ni má nì. Mọ̀mọ́ pọ̀ ọmọ lẹ́kún jayé. Kí téèyàn bàjẹ́ lẹ máa wà díẹ̀. Ẹ rí pé reverse ni tí yín kọ́ ló bàjẹ́ ń sìn níbi tẹ́ ti ń ṣọ́ kí téèyàn kan bàjẹ́. Ṣé kìí ṣe tí yín ló bàjẹ́? You cannot handle it. But tó bá yẹ pé ẹ wà successfully ẹ bá ti ọ̀tá Alábìkẹ́ jẹ́, inú yín máa dùn ni. Ẹ ti rí ń sìn. Kò tó tẹ́ ẹgbẹ́ ẹlẹ́ ni, ẹ̀yin lẹ kó sí. Ó ṣọ̀kì yín bákan. Mama, manage. You never see anything. You never see anything. You cannot be bullying her on social media, saying you are going to destroy her life and expect her to keep quiet. Ọmọ yẹn gan try torí pé ọ̀dọ̀ Queen Mother tó wà. Ó ní torí pé mi ìfẹ́ fi tèmi kó bá ti Queen Mother ni. Ó ní ṣe rò pé ọmọ tó dá wà lára mi ni. Ṣe rò pé mo sunwọ̀n náà ni. Ó ní mo ti wà ní location fíìmù onífíìmù, ọmọ ọlọ́mọ tó fi millions and millions of naira. You don't consider that pé wo reserve tó bá ti padà sórí social media mo máa kó yà fún ẹ. Queen Mother wà ní London sin. Ọjọ́ tí Queen Mother dé London tó ń ṣe premiere ni mọ̀mọ́ gbé Alábìkẹ́ sórí kinní tó ń tag Queen Mother kíkan pé kó wá ṣe disclaimer fún Alábìkẹ́. Bẹ́ẹ̀ ṣe ń force ìbílẹ̀ nìyẹn pé kó wá ṣe disclaimer fún Dorcas. Àfẹ́mí ṣe ṣí eré ni. Life doesn't revolve around you. There is more to life. Learn that. Ẹ ti dàgbà jù kẹ́ má mọ̀ pé ẹ̀yin nìkan kọ́ lẹ wà nílé ayé, wọn ò dẹ̀ dálé ayé nìkan fẹ́yìn nìkan. And you cannot deal with it. Mọ̀ bí táwọn ẹgbẹ́ yín wà ní. Ẹ máa lọ, kì í ṣe dandan. Àfẹ́mí. You are bullying that girl, destroying her name. Ẹ ń jẹ́gi àṣẹ fún torí ọmọ ọlọ́mọ. Ẹ wá sọ pé kò ní gbóhùn jáde. Anything tó bá lè lò ní kò lò. Tó bá fẹ́ bá tiẹ̀ jẹ́, bá ti wọn jẹ́. Ẹni yára lògùn gbé ní kò fi ṣe. Kí lẹ fi ń ṣeré bí ọmọ ìjòyè? Orí ẹ pé ṣe Jésù nìkan wá pé Jésù láàárọ̀ wá gbé nǹkan míì lálẹ́. Wọn bẹ́ẹ̀ mú ṣeré. The first time in your life that you saw an opportunity, èèyàn tó mọ̀ rí tó ṣe nǹkan kan sí and they want to take it away from you. Ẹ wá ń jókòó ẹ wá sọ pé kán fi ilẹ̀ kán má fún publicity ṣebí torí pé tébù yìí ni ṣebí torí pé nǹkan tẹ́ fẹ́ rí gbà ni. Ṣọmọ yẹn tọrọ publicity lọ́wọ́ yín. Ṣó wá bẹ́yìn ni? Ṣó tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni? Ṣé ẹ ṣe nǹkan kan fún rí ni? Kò ní yẹ yín kíbi tẹ́ ẹ bá wà. Kò ní yẹ yín. Èèyàn tó ń ṣe nǹkan fún complain ẹ̀ẹ́dẹ̀ fọmọ ọlọ́mọ lẹ̀. If you don't like her, leave her alone. Leave her the F alone. Ìyá òṣì agbọmọpa. Ẹ fi ilẹ̀. Ibi tó wà kò dí yín lọ́wọ́, kò disturb yín. Ẹ̀ẹ́jọ gúnra yín. Kí ló wá dé tẹ́ fẹ́ mú wálẹ̀?
tẹ́lẹ̀ expect ẹ pé kó máa wò ó máa wò yín ràn kẹ́ wá mú wálẹ̀. Màmá ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo ti sọ fún yín, mo ní àṣemọ yín lélẹ́yìí. Ẹ̀yin ìkà rádaràda ẹ̀. Wo ẹ̀yin ọmọ àmẹ̀bọ̀, you go dey explain. You go dey explain tire. You go dey explain. You go dey explain tire. Ẹ̀yin wèrè. Ọmọ ọlọ́mọ là ń pè lábẹ́gúndé. Tó bá yẹ pé àwọn ọmọ ìyá ṣe rere ńlẹ̀ ayé, ṣó máa jẹ́gi àṣẹ, ṣó máa dí wọn lọ́nà, ṣó máa dí wọn ní opportunity. Ìyá tó jẹ́ pé àwọn ọmọ ò ṣe rere ńlẹ̀ ayé, ọmọ ọlọ́mọ ló ń kó sórí péèjì ẹ̀ tó fi ń ṣọmọ. Ìwọ ló dẹ̀ fẹ́ já ọmọ kan bọ́. Ọmọ yẹn máa wá jókòó máa wò ẹ́. Nǹkan tó bá lè wò, ibi tó bá lè tójú bọ̀ nìkan. Táyé wọn bá máa bàjẹ́ papọ̀ kó bàjẹ́ papọ̀. Ẹ wá ní kẹ́ ẹ fi sílẹ̀. Was she not alone by herself before you guys trying to destroy her life? Was she not by herself? Ṣó bá yín sọ̀rọ̀? Ẹ wá ní kán fi sílẹ̀ ẹ̀sìn. Ẹ má fi sílẹ̀ o. Má fi sílẹ̀. Ẹ jẹ́ kó kọjú sí yín. Kò tí bẹ̀rẹ̀ show mélòó la Alábìkẹ́ ṣíṣe fún yín? Ṣé ti jẹ́ ju 3 show lọ ń sìn tẹ́ sọ pé kán fi sílẹ̀. Wípé ẹ̀hún máa kẹ́rẹ̀ bá yín. Ẹ tí jẹ́ ju 3 show lọ́wọ́ Alábìkẹ́ o. Ṣé rí bẹ́ẹ̀ ṣe bí jìnnìjìnnì ṣe pò yín? Kò ní yẹ yín tẹ́ bá fi ilẹ̀. Ẹ̀yin àgbà òfò, àgbà ìkà, àgbà játijàti. Tàtọmọ ọlọ́mọ jẹ́. Àtàwọn ọmọ tí ẹ ò ṣe rere. Wọ́n máa pe gbogbo wọn nu Nollywood kan cancel ẹ̀ kan máa fún ní role kan bá tiẹ̀ jẹ́. How can you boldly say that? Tí wọ́n nígbà tó bá bímọ tó yàn tó yanjú ni. O ò ní ever rò pé o fẹ́ lọ bá tèèyàn kan jẹ́. Ìgbà tó ti mọ̀ pé kò sí nǹkan kan wọ́n lára àwọn ọmọ tiẹ̀. Ti lògo ara àwọn ọmọ ẹ̀ ó ti lò mọ́ tiẹ̀. Ó di gbogbo wọn ẹjọ́ ń pín mọ́gẹ́jì san. Ayé yín ti bàjẹ́ papọ̀. Bring it on. Show mẹ́ta la Alábìkẹ́ ṣíṣe. Show ti experiment àbí méjì kọ́ ni. Ta ló rán yín iṣẹ́, ta ló kó yín jẹ? Kò ní dáa fún yín, kò ní dáa fún àwọn tó ń kó yín jẹ.